Gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Tòmátò la kí káàbọ̀ sí abala ètò àwọn akọni nídìí fújì àti nílẹ̀ Yorùbá. A fẹ́ sọ̀rọ̀ nípa Alaaji Saheed Osupa. Alhaji Akorede Babatunde Okunọlá Àyìnlá jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ní àdúgbò Ayẹyẹ ní Ìbàdàn. Ìbàdàn la bí wọn sí o, ṣùgbọ́n Èkó ni wọ́n dàgbà sí. Kódà gbogbo òwe tí wọ́n kà gan ìlú Èkó ni wọ́n ti kà, kó tó di pé wọ́n padà lọ sí yunifásítì ti Ìbàdàn láti lọ tẹ̀síwájú, ìyẹn lẹ́yìn ikú ìyá wọn. A gbọ́ pé wọ́n fẹ́ mú ìpinnu ìyá wọn ṣẹ lórí ayé wọn nípa pípadà sí iléèwé, torí pé wọ́n sọ pé ìyá àwọn ló sọ pé káwọn padà sí iléèwé. Alaaji Saheed Osupa jẹ́ olórin fújì, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń kọ hip hop. 1983 ni a gbọ́ nínú ìtàn pé Alaaji Saheed Osupa bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Ó ti ń lọ pé 40 ọdún báyìí tí Alaaji Saheed Osupa Akorede tó bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Àwọn alágbàtà orin àti fíìmù tó ti bá Alaaji ṣiṣẹ́ pọ̀ rẹpẹtẹ, láti Alágbádá, Ọ̀làsùkò àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Saheed Osupa ti fẹ́ ìyàwó, bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe abiyamọ. Fuji Fadisco ni álbọ̀mù àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe. Wọ́n ṣe Fuji Blues, wọ́n ṣe Mr Music. Àìmọye orin ni wọ́n ti kọ. Kódà a gbọ́ pé Mr Music yìí, orin 4 nínú késẹ̀tì ẹyọ kan ni wọ́n kọ papọ̀ síbẹ̀. Àwọn kan tún máa ń pe Alaaji Saheed Osupa ní alágbẹ̀dẹ orin, ọba orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olóògbé Síkírù Àyìndé Barrister ló fi wọ́n jẹ ọba orin kó tó ti pé bàbá jáde ní ayé. Alaaji Saheed Osupa, bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì ń ṣe dáadáa ní ọ̀hún. Ju gbogbo ẹ̀ lọ, àdúrà tiwa ni pé k'Ọlọ́run túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí Alaaji Saheed Babatunde Akorede Osupa. A ò ní rí ju yìí lọ lórí ìtàn àwọn akọni nídìí iṣẹ́ fújì fún ti ọjọ́ òní. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú ìgbádùn wa. Ìpàdé wa di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.